Ẹ kú ojúmọ́, ẹ̀ tó kú ojúmọ́ mọ́. Orúkọ tèmi ni olùkọ́ Ọlábísí. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ fi lọ̀ yín lénìí, òun náà ni ọ̀rọ̀ tí Yorùbá sábà máa ń lò nínú ìwúre tàbí nígbà míì àti ẹ̀ máa ń lò nínú ìkìlọ̀. A máa ń sọ wípé àríkọ́ṣe àti àríkọ́gbọ́n. Bàbá lò ní ìwúre wípé àríkọ́ṣe la jẹ́ o, a ní jẹ́ àríkọ́gbọ́n. A tún lè lò nínú ìkìlọ̀ náà ní pé ìwọ ọmọ mi, o bá sì gbìyànjú kó o jẹ́ àríkọ́ṣe kó o má jẹ́ àríkọ́gbọ́n. Kí ni ìtumọ̀ àríkọ́ṣe? Kí ni ìtumọ̀ àríkọ́gbọ́n? Àríkọ́ṣe òun ni kí ènìyàn jẹ́ ẹni tí àwọn èèyàn wo àpẹẹrẹ dáadáa látara rẹ̀ tí àwọn náà lè fi gbé nǹkan dáadáa ṣe. Irú ẹni bẹ́ẹ̀ òun ni àríkọ́ṣe. Ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ àwòkọ́gbọ́n, ìtumọ̀ ẹ̀ ní pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí èèyàn tó jẹ́ láti ibi àfọwọ́fà tó fi wá jẹ́ wípé yóò jẹ́ ohun ọgbọ́n fún ẹlòmíì. Ẹ fi ti lágbájá kọ́gbọ́n o, kẹ́ má bàa dàbí lágbájá o. Àríkọ́ṣe láàjẹ́ àní jẹ́ àríkọ́gbọ́n. Ká tún pàdé lẹ́ẹ̀mí.